Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ohun náà jáde sí ayé rẹ, sí ilé rẹ, sí ìrìn àjò rẹ. Bàbá mi ránṣẹ́ sí ọ, ó ní kí n sọ fún ọ wípé ojú ẹ̀mí rẹ ò ní fọ́. Àmín Jésù. Etí ẹ̀mí rẹ ò ní di o. Àmín Jésù. Ògo àmútọ̀runwá rẹ ò ní fò lọ. Àmín Jésù. Mo bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀. Oyún rere tí wọ́n dè mọ́ ọ nínú, Olúwa kó tú lẹ̀. Àmín Jésù. Ògo tí wọ́n fi ìbẹ̀wò orúgbà lọ́mọ ọ lára, iná kó dá padà. Àmín Jésù. Irun ògo rẹ tí wọ́n ti fá lọ, Olúwa kó dá irun náà padà. Àmín Jésù. Mo rán ohùn jáde sí ilé yìí o, ọmọ ológo yín lórúkọ Jésù. Wọ́n ní gbé lókù jáde o. Àmín. Bàbá mi ní kí n fọhùn sí ilé iṣẹ́ yìí lórúkọ Jésù, kò ní dàkìtàn. Àmín Jésù. Ẹ gbóhùn Olúwa Nàìjíríà, abàmì ogun tó fẹ́ rẹ́yìn Nàìjíríà, ó yá wọnú ìgbèkùn. Àmín Jésù. Ẹ̀yin adarí tí ń darí Nàìjíríà lórúkọ Jésù, òkùnkùn ò ní borí yín o. Àmín. Ẹ̀yin opó ní àgbáyé, ẹ gbóhùn Olúwa o, ayé ò ní finá jó yín o. Àmín Jésù. Ẹ̀yin tí ẹ diwọ́ disẹ̀ sínú lórúkọ Jésù, ẹ lọ sọ̀ láyọ̀. Àmín. Mọ́ ṣàmì o, ẹ̀yin tí ayé pè lágàn, ọlẹ̀ ayọ̀ sọ nínú rẹ̀. Àmín. Ẹ̀sìn tí ayé ń fi ọ́ ṣe yóò di ayẹyẹ o. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ gbéwèé ẹ̀rí dání tí wọ́n jẹ́ ẹríṣẹ́ fi ṣe, ẹ lọ gbaṣẹ́ ayọ̀. Àmín Jésù. Ẹ ṣàmì o, ẹ lọ gbaṣẹ́ ayọ̀. Àmín. Ẹ lọ gbaṣẹ́ ayọ̀. Àmín. Ẹ̀yin single parent tí ẹ̀ ń dá tọ́mọ, tí ẹ̀ ń dá gbé, tẹ̀ ń dá sọ tí ò sọ́nà àbáyọ mọ́, ọkọ kú mọ́ lórí ní àbí ìdààmú kan ṣẹlẹ̀, tó o bá ṣàmì, á tún ayé rẹ tò. Àmín Jésù. Atún ayé rẹ tò. Àmín. Atún ayé rẹ tò. Àmín. Ọfà gbèsè tí ń bẹ nínú ilé yìí, ẹ jẹ́ kí àmì borí ń bẹ. Ìsọjí orí afẹ́fẹ́ lẹ́wàánú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọfà gbèsè jáde. Àmín Jésù. Ahọ́n àṣẹ ni mo fi gbàdúrà jáde. Àmín. Odidi ẹ̀mí tí mò ń wò yìí, arúgbó alákìsà tó fi òru wọ àgọ́ ara rẹ tí ń dààmú rẹ dọ̀nà rẹ rú, iná ti jáde. Àmín Jésù. Iná ti jáde. Àmín. Pariwo pé èmi náà gba agbára. Èmi náà gba agbára. Mo gba agbára Olúwa. Mo gba agbára Olúwa. Mo gba agbára ìwà mímọ́. Mo gba agbára ìwà mímọ́. Mo gba agbára òdodo. Mo gba agbára òdodo. Mo gba agbára iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu. Mo gba agbára iṣẹ́ mi àti ti ìyanu. Mo gba agbára kò ṣeé ta lọ́fà. Mo gba agbára kò ṣeé ta lọ́fà. Mo gba agbára kò ṣeé tẹ̀ mọ́lẹ̀. Mo gba agbára kò ṣeé tẹ̀ mọ́lẹ̀. Agbára mọ́ ṣe níbi. Agbára má ṣe ní ibi. Agbára mọ́ fi ọwọ́ kàn. Agbára má fi ọwọ́ kàn. Agbára Olúwa yí mi ká. Agbára Olúwa yí mi ká. Ó yí inú ilé mi ká. Ó yí inú ilé mi ká. Ó yí ibi iṣẹ́ mi ká. Ó yí ibi iṣẹ́ mi ká. Amòdìná yí àwọn ọmọ mi ká. Amòdìná yí àwọn ọmọ mi ká. Ògo Olúwa yí mi ká. Ògo Olúwa yí mi ká. Àánú Olúwa bò mí mọ́lẹ̀. Àánú Olúwa bò mí. Ẹ pariwo níbi tí ẹ wà pé iná Olúwa. Iná Olúwa. Láàgọ́ ara mi kọjá. Láàgọ́ ara mi kọjá. Iná Olúwa. Iná Olúwa. La inú ilé mi kọjá. La inú ilé mi kọjá. Iná Olúwa. Iná Olúwa. Lánú ilé iṣẹ́ mi kọjá. Lánú ilé iṣẹ́ mi kọjá. Iná Olúwa. Iná Olúwa. Ládùúgbò tí mò ń gbé kọjá. Ládùúgbò tí mò ń gbé kọjá. Iná Olúwa. Iná Olúwa. Láìjọ mi kọjá. Láìjọ mi kọjá. Iná Olúwa. Iná Olúwa. Láàyànmọ́ mi kọjá. Láàyànmọ́ mi kọjá. Gbogbo ọfà òkùnkùn. Gbogbo ọfà òkùnkùn. Gbogbo ọwọ́ ìnira. Gbogbo ọwọ́ ìnira. Gbogbo àmì ẹ̀tì. Gbogbo àmì ẹ̀tì. Tí a tọ́jú pamọ́ sí mi lára. Tí a tọ́jú pamọ́ sí mi lára. Ẹ bá iná jáde. 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 Ẹni rìnrìn òkùnkùn torí mi. Ẹni rìnrìn òkùnkùn torí mi. Iná Olúwa mú ọ mọ́lẹ̀. Iná Olúwa mú ọ mọ́lẹ̀. Jíngí òkùnkùn tí wọ́n fi ń ṣọ́ mi kiri. Kiri. Àrá Olúwa. Àrá Olúwa. Fọ́ dànù. Fọ́ dànù. Àga ọlá mi. Àga ọlá mi. Tí ń bẹ lórí àkìtàn. Tí ń bẹ lórí àkìtàn. Bá iná jáde. Bá iná jáde. Ẹ̀bùn ìmọ́ tó ti kú mọ́ mi lára. Ẹ̀bùn ìmọ́ tó ti kú mọ́ mi lára. Máa jí padà. Máa jí padà. Mo gbójú ẹ̀mí mi padà. Mo gbójú ẹ̀mí mi padà. Mo gbójú àṣírí padà. Mo gbójú àṣírí padà. Mo gbé tí ìgbọràn padà. Mo gbé tí ìgbọràn padà. Mo gbọ́ ọkàn ìmọ̀ye padà. Mo gbọ́ ọkàn ìmọ̀ye padà. Ẹsẹ̀ mi gbàgbára. Máa gun orí àwọn òkè ńlá lọ. Bí àgbọ̀n ìréré. Ǹjẹ́ lónìí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àìrí já dànù lára mi. Máa ń pariwo màmá yìí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àìrí já dànù lára mi. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àìrí já dànù lára àwọn ọmọ mi. Níbi tí a di àkọ́bí mi mọ́, iná tú àkọ́bí mi lẹ̀. Gbogbo èso tó jáde lára mi, gbogbo èso tó jáde
jáde lára mi ayé ò ní fogun pa wọ́n ọ̀já ìnira tí a fi pọ́n gbogbo ọmọ ìyá mi gbiná dànà ogun tí a ré lé mi lórí ogun tí a ré lé mi lórí aré dànù lónìí aré dànù lónìí ọfà tí a ta sí ọjọ́ ọ̀la mi báyìí náà jáde ọjọ́ tí ẹkún dúró dè mí ní ìrìn àjò ògo ẹ̀jẹ̀ Jésù yí padà sí ọjọ́ ayọ̀ yí padà sí ọjọ́ ayọ̀ ẹni fi òkùnkùn lé mi kiri iná dà padà odi iná yí mi ká odi iná yí àwọn ọmọ mi ká odi iná yí ilé mi ká mo di kò ṣeé gbámú mo di kò ṣeé kọlù ogun àṣetì ogun ẹtì ẹ bá iná jáde aṣọ òkùnkùn tí a tójú ọ̀run wọ̀ fún mi iná bọ́ lọ́rùn mi ìrìn àjò mi sí ìjọba ọ̀run kò ní dẹ̀tẹ̀ èmi ò dé ìjọba ọ̀run èmi ò ní kú sí ayé yìí lásán èmi ò ní ṣe àṣetì lásán èmi ò ní mú àmúbọ́ lásán ìgbéyàwó mi kò ní forí sọ àpáta àwọn ọmọ mi ò ní kẹ̀yìn sí mi ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi ayé ò ní wá mi tì ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi mi ò ní dàwátì mo dẹni ológo láyé gbogbo ilẹ̀kùn tó tì mọ́ mi ẹ máa já dànù gbogbo ẹni tí a fi ṣe ayọ̀ rán sí mi ẹ wá jíṣẹ́ fún mi ẹ wá jíṣẹ́ fún mi ẹ wá jíṣẹ́ fún mi òróró ojú rere máa bọ̀ ní orí mi òróró ojú rere máa bọ̀ ní orí mi ayé ò tún kọ̀ mí sílẹ̀ mọ́ ayé ò tún kọ̀ mí sílẹ̀ mọ́ ayé ò tún tilẹ̀kùn mọ́ mi mọ́ gbogbo ibi tí n bá lọ látòní ilẹ̀kùn àánú ṣí fún mi ilẹ̀kùn ire ṣí fún mi ògo mi ò ní ṣí lọ èmi ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ìrìn àjò tí màá lọ tí mi ò ní padà èmi ò ní bá wọn rìnrìn àjò náà èmi ò ní bá wọn rìnrìn àjò náà látòní lọ àyànmọ́ mi di kò ṣeé mú ògo mi di kò ṣeé tẹ̀ mọ́lẹ̀ látòní lọ gbogbo àwọn ọmọ ológo mi wọn ní parẹ́ lójú mi agbé mi dìde o aṣílẹ̀kùn fún mi Nàìjíríà wọnú ògo tuntun ẹni bá fẹ́ dààmú rẹ yóò ṣubú níwájú rẹ àmín pariwo àmín mo súre fún orílẹ̀-èdè Nàìjíríà ò ní gbọgbẹ́ ní abẹ́ ogun tó ń là kọjá yìí ó yá jáde ẹ̀yin adarí ẹ gba òróró Ọlọ́run ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè ẹ̀yin oníṣẹ́ iléeṣẹ́ ńláńlá ẹ̀yin tí ẹ gba àwọn ènìyàn sọ́dọ̀ tí ẹ ń sanwó fún wọn tí ẹ ń ràn wọ́n lọ́wọ́ lágbára Ọlọ́run wọn ní dọwọ́ yín bolẹ̀ àga ògo yín wọn ní yẹ̀ wọn ní yẹ̀ ẹ̀yin kọ́ Ọlọ́run gbogbo lórúkọ Jésù á gbé ọwọ́ yín sókè gbogbo ẹ̀yin tí ẹ ò lè ṣe kí ẹ mọ́ gbọ́ ohun ìpàdé yìí nínú ilé kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan lágbára Ọlọ́run wọn ní gbé pósí wọlé yín a ó sì tẹ̀ wọ́n mọ́lẹ̀ Olúwa gbé ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi jáde a ó sì gbé jáde Olúwa jẹ́ kí ariwo ayọ̀ ó ta ní àgbàlá mi gbogbo ẹ̀mí òfo mo lé ọ jáde kúrò láyìíká mi gbogbo ẹ̀mí òfo mo tẹ̀ ọ mọ́lẹ̀ ní àyíká mi èmi ò ní dàgbà nínú òfo èmi ò ní dàgbà nínú asán Olúwa dá iná tuntun sórí pẹpẹ àdúrà mi gba iná tuntun oníròyìn ayọ̀ mi máa sáré bọ̀ láti sìn lọ òróró agbára àdálé mi lórí ẹni forí gbárí pẹ̀lú mi yóò fàyè lẹ̀ kíákíá òróró agbára àdásí àyíká mi mo lọ nínú agbára ẹ̀mí mímọ́ láti gba ògo tuntun mo lọ sí ìrìn àjò àánú láti kó ẹrù àyànmọ́ mi wálé gbogbo lẹ́tà òkùnkùn tí a kọ nítorí mi àdáná sun látòní lọ mo gba ìròyìn ayọ̀ níbi gbogbo ní àgbáyé àmín.
àmín. àmín. ẹ mọ́ gbàgbé ẹ̀mí mímọ́ o. Yes, sir. oníṣẹ́ àkókò yìí bàbá ló ní Old Testament o, Jésù ló ní New Testament o, ẹ̀mí mọ́ ló ní iṣẹ́ àkókò yìí o. mo là fún ní bátàn iṣẹ́ náà títí Jésù yóò fi padà lẹ́ẹ̀kejì. ẹ dẹ̀ pé gbogbo ìgbà tí ìkọ̀ọ̀kan wọn ń ṣiṣẹ́ náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń kọ́ wọ́n pọ̀ ṣiṣẹ́. nígbà tí bàbá ń ṣẹ́nu Genesis ní chapter 1 lójú ẹsẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kóra jọ ni. bẹ́ẹ̀ni ó ní ilé àtìkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àtayé, ayé sì wà ní jíjù ó sì ṣófo, ẹ̀mí sì ń rá bàbà, Olúwa sì fọhùn ọ̀rọ̀. John chapter 1. Jésù kí ló sọ? ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sí ọ̀rọ̀ náà sì wá di ara, ó wá ń bá wa gbé, a sì ń rí òye rẹ̀ bíi ti ọmọ bíbí rẹ̀ kan so àwọn mẹ́tẹ̀ẹ̀ta farahàn. gbàtí Jésù náà tó fẹ́ ṣèrìbọmi kí ló ṣẹlẹ̀? ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ bí àdàbà. kí lóhùn tó jáde? òyì ni àyànfẹ́ ọmọ mi láti ọ̀run. ẹ máa gbọ́ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tún para. so ní àkókò ẹ̀mí mímọ́ yìí náà, so àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló jọ ń pawọ́pọ̀ ṣiṣẹ́ lọ. wọ́n kàn ti ẹ̀mí mímọ́ síwájú. ẹ̀mí mímọ́ ni wọ́n ti síwájú as the executioner of the agenda of God. òun ló máa ṣiṣẹ́ yẹn di ìgbà tí Jésù máa padà lẹ́ẹ̀kejì. that's why tí Jésù bá padà lẹ́ẹ̀kejì, dáhùn gbogbo kòrónà kankan ayé fẹ́ parẹ́, kò sáyé kankan tí ń parẹ́, kò sáyé kankan tí ń parẹ́. ó dìgbà tí a bá tó kó àwọn àyànfẹ́ kúrò láyé, láyé wà ní kòròfo. that's why the Holy Spirit will no longer work. a kó àwọn àyànfẹ́, gbàsókè àwọn àyànfẹ́, ìyẹn ni rapture. ìdààmú kúlókùnú ayé ńgbà náà, gbogbo dẹ́n sọ kí n tó ju kòrónà ṣẹlẹ̀ kò sí ní tí ó sáyé. Ọlọ́run sọ bẹ́ẹ̀ ni, ò sí yóò wá yóò lọ ni, afẹ́fẹ́ ni. dáàdì sọ owó kò sẹ́ni tí ó kú kankan, òye ò lè kú ọ̀gá, àwòtọ́ ni òye. Amen. That is the truth. ẹ̀mí mímọ́ ló níṣẹ́ àkókò yìí, iṣẹ́ ń bẹ ní ọwọ́ rẹ̀. bẹ́ẹ̀ bá ti pè sójú iṣẹ́ báyìí ọmọ ṣiṣẹ́ lọ ni. ṣé ẹ rí gbogbo ohun tó mú tó le koko yóò pẹ̀ mí mọ́ ni. tí ẹ̀mí mọ́ lé o. ẹ̀gbọ́n tí Pétérù sọ fún àwọn nana àti Sàfírà ni, ó ní ẹ̀yin sì pamọ̀pọ̀ láti tan ẹ̀mí mímọ́. akílẹ̀ ń sọ yìí. onítorí náà òkú yín ti di òkú tọrọ sísì, ó sì wọ́n ti ń kàn. lójú ẹsẹ̀ wọn ṣubú ẹ̀mí mọ́ gbẹ̀bẹ̀ wọn pa àwọn dànù ni. ẹ̀mí mọ́ ní agbára, that is why wọ́n ìṣẹ́ ìyẹn mọ́ ń tẹ̀lé ni, yóò mọ ń darí yẹn ni. máa máa sọ àwọn àṣírí fún ọ nínú ìrìn àjò agbára tàkókò yìí o. ìṣe ní téèyàn gbọ́dọ̀ mísì mọ́mọ́ mísì ẹ o, kò sì mọ fi ránṣẹ́ sáwọn èèyàn rẹ káàkiri kán wọn náà gbọ́, torí pé nínú ẹ̀ ní ìgbédìde yín wà. now orúkọ wo la tó pè mí mọ́? ní àná ni mo sọ fún ọ pé a pè ní ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀mí ìwà mímọ́. òun la tún pè ní ẹ̀mí Olúwa, the Spirit of the Lord. Isaiah 11 chapter 2. ó ní ẹ̀mí Olúwa yóò sì balẹ̀. ó ní wọ́n pè ní ẹ̀mí ọgbọ́n, ẹ̀mí òye, ẹ̀mí ìmọ̀, ẹ̀mí mẹ́mí yàtọ̀, ẹ̀mí agbára. so ẹ̀mí Olúwa a pè ní the Spirit of the Lord in Isaiah 11:2. ẹ̀mí Olúwa ó gbọ́dọ̀ sọ, ó ní ẹ̀mí Olúwa Jèhófà sì ń bẹ ní ara, nítorí ó ti fi ẹ̀mí oró yàn mí láti wàásù. that is Luke chapter 4 from verse 14 yẹn. ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. now another one yìí òun la pè ní eternal spirit, ẹ̀mí ayérayé. Hebrew chapter 9 verse 14. who through eternal spirit offer himself, who through Jésù nípa ẹ̀mí ayérayé ó fi ara rẹ̀ bọ̀. ẹ̀mí ayérayé kò lè parí pẹ̀lú àkókò, kì í ṣe process ẹ̀dẹ́, ó ti wà láyérayé, ó tún lọ sáyérayé padà. so ó mọ ìwọ láti ìpilẹ̀ṣẹ̀ ayé rẹ̀ dòpin ayé rẹ̀. ẹ̀mí ayérayé ni. so gbogbo ẹni tí wọ́n ń lé ọ káàkiri yẹn ó mọ̀ wọ́n láti ìpilẹ̀ dé ayérayé. ẹ̀mí ayérayé ni ẹ̀mí tó máa gbé ẹ báyìí á sọ fún ẹ ibi tó bá yé ẹrẹ ẹdẹ rẹ, ibi tó kàn rẹ, ibi tó kàn rẹ, ibi tó kàn. ẹ̀mí ayérayé ni. sà ẹ gbọ́ gbogbo ẹni tó ń ṣàmì ẹ̀mí yẹn wu ara rẹ̀. ìkẹjọ ó ní a pè ní ẹ̀mí ìyè, the Spirit of life. for the law of the Spirit of life have delivered me from the law of sin and death. the law of life, ẹ̀mí ìyè kì í ṣe ẹ̀mí ikú. so gbogbo ẹni tẹ́mi kú ń bẹ lára rẹ̀, ẹ̀mí ìyè ti dé. a sọ pé ẹ̀mí ìyè wọnú mi, ẹ̀mí ìyè wọnú àwọn ọmọ mi, ẹ̀mí ikú jáde ní àyíká mi, ẹ̀mí ikú jáde nínú ayé àwọn ọmọ mi, ẹ̀mí ikú jáde, ẹ̀mí ò ní kú ní rèwerèwe, ẹ̀mí ò ní mọ bójì ọmọ, wọ ẹ̀mí ikú nínú ìpìlẹ̀ mi, nínú ẹ̀jẹ̀ mi, nínú ilé bàbá mi, nínú ilé ìyá mi, nínú ilé àná mi, ní àyíká ibi tí mo gbé, ìwọ ẹ̀mí ikú ní àyíká ibi tí mo ti ń ṣiṣẹ́ jáde. mo gbé estate kan ní ìgbà kan, ó ti pẹ́ díẹ̀, a ti tó bí 20 years bákan báyìí, tí wọ́n á pè mí landlord báyìí kú, ó rántí wọ́n ní wọ́n kú. mo ní mi ò sí ilé, mi ò gbọ́. mo kí lè fẹ́ ṣe. wọ́n ní amọ̀gbẹ́yìn náà ni wòlíì tó wà ní àdúgbò yìí náà ni ìlàjì wá báyìí. Olúwa kí ni ká ṣe? Olúwa ní ẹ jẹ́ kí wọ́n gbàdúrà 24 hours kan má jẹun. bàbá kan ní
ikùn ẹ̀rí bẹ́ẹ̀ báyìí ó ní 20 kí ni mo pè mo ní 24 hours àníjẹun ó ní ẹ̀dákun ẹ̀yọ mi mo ní òjò tí ń rọ̀ tí ọ̀dà àmọ́ lé ẹni tó kàn tí ó gbé lọ ó ní dáná wọ́n ṣe o ṣèbẹ́yìn lẹ́lẹ́ fún ojútùú nǹkan ẹ̀mí ló à ń sọ àwa bẹ̀rẹ̀ 24 hours àwa dúró sí junction níbi tí estate yẹn ti bẹ̀rẹ̀ Olúwa ní kí n gbàdúrà sí omi àwa bẹ̀rẹ̀ sí yí àdúgbò yẹn ká ní aago kan òru gbogbo junction ìwé ẹ̀mí kú tá a rán ọ wá padà bí o ti ń bọ̀ a dẹ̀ ṣe for almost 3 hours wọ́n tẹ̀lé mi káàkiri ẹ̀sà òpin ikú nìyẹn ládùúgbò yẹn alẹ́ ẹ̀mí kú jìnnà rere ni Olódùmarè bá mi lékú lọ jìnnà rere jìnnà rere bá mi lé àìsàn lọ o jìnnà rere ikú òjijì kì í ṣe tiwa jìnnà rere gbogbo ẹni sàmì in the name of Jesus ẹ̀mí ikú mo lé ọ àmì Jésù fi bí ọ wàhálà àmì ẹ̀mí yìí wọlé àmì sọ pé ẹ̀mí yìí wọlé ẹ̀mí yìí wọnú mi ẹ̀mí yìí wọnú ayé àwọn ọmọ mi èmi ò ní mọ bójì ọmọ ẹ̀mí yìí wọnú ilé mi ó wọnú aya mi ó wọnú ọkọ mi ẹ̀mí yìí wọlé ẹ̀mí yìí wọ orílẹ̀-èdè mi ìwọ ẹ̀mí ikú jáde mo gbàdúrà gbogbo ènìyàn pátá ibi tẹ́ ẹ bá farahàn lọ́sẹ̀ yìí iye farahàn mbẹ ikú tí ń bẹ ń bẹ ẹlẹ́rù forí ara ẹ gbé ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn gbára aláìlẹ́nìkan àtúndé alẹ́ lómi ìwọ nìkan ni o pati gbogbo ayé ń sábà àmàyìn ọ́ o jẹ́ ara lánàá dúpẹ́ o fẹ́ẹ̀rẹ̀ òjò nira fún wa àdúpẹ́ o jẹ́ asọ́nù níwájú rẹ̀ bàbá mo dúpẹ́ o ṣé bàbá Gabriel wípé I am Gabriel that always stand iwájú Olúwa mò ń dúró sí iwájú Olúwa mò ń dúró sí ẹ kọ́rin nǹkan yìí. mi ò máa dúrà àgbà nípa àwẹ̀ mo yá ọ̀lẹ ìwà mímọ́ mi ò kó ṣùwọ̀n àmọ́ ò síbẹ̀síbẹ̀ ẹ kọjú sí mi ṣe lóore bàbá láàánú mi ẹ mọ̀ ṣe o bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán àmọ́ ò síbẹ̀síbẹ̀ mo ṣèwọ̀n tí mo lè ṣe bàbá láàánú mi ẹ mọ̀ ṣe o Ọlọ́run. pariwo wípé pẹpẹ àdúrà mi. pẹpẹ àdúrà mi. gba iná tuntun. gba iná tuntun. ọfà apani díẹ̀díẹ̀. ọfà apani díẹ̀díẹ̀. nínú ẹ̀jẹ̀ mi. nínú ẹ̀jẹ̀ mi. bá iná jáde. bá iná jáde. àlá ibi. àlá ibi. tó ń fi akitiyan mi ṣòfò. tó ń fi akitiyan mi ṣòfò. ẹ̀mí mọ́ gbé mi. ẹ̀mí mímọ́ gbé mi. èmi ò ní sorun ikú. èmi ò ní sorun ikú. ọ̀run àánú ò ní tì mọ́ mi. ọ̀run àánú ò ní tì mọ́ mi. agbára tó ń porí mi. agbára tó ń porí mi. níwájú jíngí òkú. níwájú jíngí òkú. àrá sán pa ọ́. àrá sán pa ọ́. agbára tó ń porí àwọn ọmọ mi. agbára tó ń porí àwọn ọmọ mi. níwájú jíngí òkú. níwájú jíngí òkú. àrá sán pa ọ́. àrá sán pa ọ́. ọlọ́run alágbára. ọlọ́run alágbára. farahàn nínú ayé mi. farahàn nínú ayé mi. oníròyìn ibi. oníròyìn ibi. ilé mi kì í ṣe ọ̀nà rẹ. ilé mi kì í ṣe ọ̀nà rẹ. ṣòfò dànù. ṣòfò dànù. gbogbo ìpéjọpọ̀ òkú. gbogbo ìpéjọpọ̀ òkú. lórí ọjọ́ ayọ̀ mi. lórí ọjọ́ ayọ̀ mi. àtọ́jú ayọ̀ àwọn ọmọ mi. àtọ́jú ayọ̀ àwọn ọmọ mi. àrá tú yín ká. àrá tú yín ká. gbogbo ìpinnu òkun. gbogbo ìpinnu òkun. lórí ìgbésẹ̀ tó kàn fún mi. lórí ìgbésẹ̀ tó kàn fún mi. ẹ ṣòfò dànù. ẹ ṣòfò dànù. gbogbo ohun àmúyẹ. gbogbo ohun àmúyẹ. tó yẹ kí n ní. tó yẹ kí n ní. fún ìrìn àjò ògo tó kàn. fún ìrìn àjò ògo tó kàn. ẹ̀mí mọ́ fi kún ayé mi. ẹ̀mí mọ́ fi kún ayé mi. mo sọ tẹ́lẹ̀. mo sọ tẹ́lẹ̀. gbogbo ìfọwọ́sowọ́pọ̀. lórí àwọn ọmọ mi. lórí àwọn ọmọ mi. àrá túká. àrá túká. mo gba iná ẹ̀mí mọ́ tuntun. mo gba iná ẹ̀mí mọ́ tuntun. mo gba ìfàmìróyàn tuntun. mo gba ìfàmìróyàn tuntun. ìfàmìróyàn tuntun. ìfàmìróyàn tuntun. máa bọ̀ lórí mi. máa bọ̀ lórí mi. àti àwọn ọmọ mi. àti àwọn ọmọ mi. gbogbo agbára àìrí. gbogbo agbára àìrí. tó jókòó sórí àga ọlá mi. tó jókòó sórí àga ọlá mi. iná pàwọ́dà. iná pàwọ́dà nù. ipò mi ò ní ṣòfò. ipò mi ò ní ṣòfò. níwájú olúwa. níwájú olúwa. àmín. àmín. mo gbàdúrà fún gbogbo ọmọ ọlọ́run káàkiri àgbáyé. gbàdúrà fún ìyá yìí. ò ní sọmọ nù. àmín Jésù. díngí ayọ̀ rẹ ò ní fọ́. àmín. ò ní rádà nù. àmín Jésù. ẹbọ tí ayé gbé láti ra ọ níyì láti mọ tútọ́. ẹbọ yẹn ó yá kó sọ agbára rẹ. àmín Jésù. ọ̀rọ̀ òdì tí a sọ nínú ayé ẹ̀mí sí ayé rẹ ó yá kó paradà. àmín Jésù. ó ṣí kúrò lórí rẹ. àmín. àgádágodo tí ayé fi mú ọ mọ́lẹ̀ nínú ayé ẹ̀mí ó yá kó já dànù. àmín Jésù. àjàgà ìdílé tí a dáwọ̀ bí agbádá iná bọ̀ lọ́rùn rẹ. àmín Jésù. wàá rọ̀nà lọ. àmín. mo ní wàá rọ̀nà lọ. àmín. àwọn ọmọ rẹ á rọ̀nà lọ. àmín Jésù. ọwọ́ òkùnkùn ti kúrò lọ́rọ̀ rẹ. àmín. òní ni Thursday. kẹ́kẹ́ sáré rìn díẹ̀ lórí ọ̀rọ̀ yìí. agbára kẹta tó o nílò láti débi tó yẹ o dé láyé láti mú ìpinnu ṣẹ láti mú àyànmọ́ ṣẹ ó ní wọ́n ń pè ní agbára láti ní ọ̀rọ̀. Deuteronomy chapter 8 verse 18 ó ní èmi ni mo fún yín ní agbára láti ní ọ̀rọ̀. so a jẹ́ pé láti ní ọ̀rọ̀ ó tún nílò agbára. ó ní ọ̀rọ̀ ní
ìyẹ́ olówó ní ìyẹ́ ìmọ̀ ń fò ṣé wọlé fò má kí ẹyẹ di máa fò ní ìsìn ṣé ò lè bá fò ìmọ̀ alápàǹdẹ̀dẹ̀ ìmọ̀ àparò ẹ̀lúùlù ẹyẹ wo ni wọ́n lè bá fò ṣé gbé fífò níṣẹ́ wọn so ó wá ní owó ó ní ìyẹ́ ìmọ̀ ń fò lọ so agbára ni wọ́n fi ń command èmi ni mo fún yín ní agbára láti ní ọrọ̀ what others struggle to get there is a power to get it power to get what others are struggling to get pé aláti ní ọrọ̀ má gbàgbé Deuteronomy chapter 8 verse 18 èmi ni mo fún yín ní agbára Ọlọ́run ni mo ń fún yàn ẹni ṣoògùn owó ó kàn jù ní Ọlọ́run ti fi agbára yẹn ń bẹ ní ọ̀dọ̀ bàbá sọ pé agbára yẹn wà lọ́dọ̀ bàbá agbára yẹn wà lọ́dọ̀ bàbá agbára láti lọ́rọ̀ ó ń bẹ lọ́dọ̀ Olódùmarè èmi máa dúró gba tèmi èmi ò ní ṣoògùn owó wọn lọ fọmọ lọmọ ṣoògùn wọn àfi nǹkan ara wọn ṣoògùn owó èmi àtúnlọ àfi ọmọ rẹ àfi ṣoògùn owó wọn ń wóògùn owó ẹ̀rẹ́ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n á gbé káàkiri wọ́n á lọ máa rí ẹ̀yà ara wọn káàkiri boyfriend ń gbé girlfriend wọ́n lọ fi ń ṣoògùn owó ọmọ kan tún lọ fi màmá tó bí ó lọ fi ṣoògùn owó ayé ó ti parada ó ti dá nǹkan mi. bẹ́ẹ̀ agbára àti lọ́rọ̀ wà ní ọ̀dọ̀ Olódùmarè ó ní mo fún yín ní agbára yẹn láti ní ọrọ̀ so there is a power that attract wealth agbára kan wà tí ń fa ọrọ̀ mọ́ra that magnetize wealth tó bá ń fò lọ́bẹ̀ á fà mọ́ra ó bá ti wà lára ènìyàn bó ta omi yóò lówó bó ta yanrìn yóò lówó bó ta búlọ́ọ̀kù yóò lówó bó ta machine yóò lówó bó ta aṣọ ọmọdé yóò lówó nítorí pé agbára yẹn wà lára ẹ̀ that is why èèyàn lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó tòṣì agbára yẹn ò bá sí lára ẹ̀ agbára láti lọ tá tún máa yáwó lọ́wọ́ ọmọ ìjọ agbára láti ní ọrọ̀ òsì tí a máa sọ̀rọ̀ a máa wàásù báyìí táwọn ọmọ ìjọ tún á máa wojú ẹ̀ pé bàbá ẹ̀yin náà jẹ wá ní owó tẹ́ bá ti bọ́lẹ̀ kẹ́ wá bẹ̀ sí máa torí ẹ̀sọ́ pé ká gbàdúrà lórí ọ̀rọ̀ àwọn tó jẹ wá ń gbèsè orúkọ yín mo fi sí ẹ lè gbàgbọ́ wò lórí mi o kẹ́ wá sanwó wa torí kò sí agbára yìí kò sí agbára láti ní ọrọ̀ wa o ọ̀dọ̀ Ọlọ́run ló wà. There is a power to get wealth. Bí tó ń wá ọ̀rọ̀ lọ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀. Àwọn èèyàn ń lọ sísẹ̀ òkú. Wọ́n lọ máa sùn nísẹ̀ òkú káàkiri. Wọ́n ní bàbá kan ní tiẹ̀. Ẹgbẹ́ Pásítọ̀ Adékànbí kọ́ ló sọ fún wa ńgbà náà. Bóyá lówó tó wọ́n ní kò kí sun orí bẹ́ẹ̀dì. Wọ́n ní àfàkùtì kan yọ lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ báyìí bẹ̀ orí àpótí yẹn ló máa jókòó sí mọ́jú. So àárẹ̀ ò gbọ́dọ̀ kan bẹ́ẹ̀dì. Àṣírí owó ẹ̀ nìyẹn. Owó dẹ̀ wà àwọn èèyàn ilé tó kọ́ wọ́n fi ń tọrọ. Pé ilé ló tóbi báyìí. Mọ̀ nira tẹ́ni tó kọ́ ńlá kọjá tó ti fi ẹ̀mí rẹ̀ jẹ́jẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ làwọn ìránṣẹ́ Ọlọ́run mi à lọ rí nǹkan mọ́lẹ̀ á lọ múlẹ̀ níbìkan nítorí pé ó fẹ́rò ẹ̀rí ọ̀rọ̀ ẹlòmíì ti súyàn ó fẹ́ para rẹ̀ that's why àwọn ìránṣẹ́ Ọlọ́run ti tọ́ gan wọn jẹ́ kán lẹ́nu ọ̀rọ̀ mọ́ torí àwọn tó ti bàṣẹ́ ìjẹ́ ó burú púpọ̀ àyàn ti fẹ́ defend nǹkan burúkú báyìí it's undefendable wọ́n gbọ́ ọ̀rọ̀ ni mí náà fẹ́ ra mọ́tò bíi tàwọn tó wà nínú ayé ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwó kí ló ń wá kiri ó ṣe dúró nínú Ọlọ́run kí Ọlọ́run wá fún ẹ lágbára yẹn tó agbára yẹn bá ti dé ṣe bí wòlíì ń kọjá lọ́la ọlọ́la Ṣúnémù sọ fún ọkọ ẹ̀ tó kéde lọ́ba ni ó ní mo kíyèsí pé ìránṣẹ́ Ọlọ́run alààyè ló ń kọjá yìí ẹ jẹ́ ká kọ́ ilé kan fún wọn kán máa jẹun níbẹ̀ ká máa ṣoúnjẹ fún wọn ká gbé lantern sínú ibi tí wọ́n ti ń kàwé ká gbé tébù síbẹ̀ òun kọ́ ló lọ bá ẹgbọ́n ti Sólómọ́nì ni wọ́n ní Ọlọ́run sì fi ọgbọ́n fún Sólómọ́nì bí yanrìn etí òkun ó ní gbogbo ayé sì ń wá láti gbọ́ ọgbọ́n rẹ̀ wọ́n sì ń kó owó ńlá sílẹ̀ wọ́n sì ń kó wúrà wọn sílẹ̀ and he became the richest kéèyàn ní 14,000 driver ó wá ní 1,400 chariots personal kì í ṣe pé ó fẹ́ fi jagun torí pé àṣẹ ọ̀rọ̀ wọnú ẹ̀ ẹnìkan ń ṣàmì àṣẹ ọ̀rọ̀ wọnú rẹ̀ òṣì jáde sọ pé òṣì jáde aṣọ òṣì jáde lára mi òróró òṣì gbẹ lórí mi èmi ò ní ná kàntọ́kẹ́ torí mi èmi ò ní ná kàntọ́kẹ́ torí mi iṣẹ́ mi gbàgbára ọ̀rọ̀ ayé mi gbàgbára ọ̀rọ̀ ẹ̀yẹ̀mọ́ mi gbàgbára ọ̀rọ̀ orúkọ mi gbàgbára ọ̀rọ̀ òróró ọ̀rọ̀ máa bọ̀ lórí mi àṣẹ ọ̀rọ̀ máa bọ̀ lórí mi that is why o gbọ́dọ̀ ní ọkàn láti ran àwọn èèyàn lọ́wọ́ kí òróró ilé dúró lé ọ lórí kò tó o bá lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ lọ́wọ́ mọ̀ pé ìwọ yìí bó ń bá fún ọ àwọn mi ò jìyà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọkàn pé tọ́lọ́ máa fún ọ ní ọrọ̀ yẹn àwọn aláìní máa rẹ́rìn ní mọ̀ pé bọ́lọ́ máa fún ọ ní ọrọ̀ yẹn iṣẹ́ Olúwa máa di ṣíṣe ó lọ ka Job chapter 29 kó rí bí Job ó lòun di ojú fún àwọn tí ò lójú ó ní àwọn ọmọ aláìní rí òun wọn yin Ọlọ́run lógo ó ní àwọn opó ń dúpẹ́ ṣé ọ̀pọ̀ lè dúpẹ́ nítorí tiẹ̀ yìí ẹ wò bí ẹlòmíì bó ṣe lówó tó kọ́bọ̀ rẹ̀ ò jáde sí ọwọ́ ẹlòmíì Ọlọ́run rí ọkàn rẹ̀ ó gbàdúrà fún ọ bó o ti ń lọ yìí láàárọ̀ yìí ó yá lọ rí gbámú òró yẹn ti dé òró yẹn ti dé pariwo ilẹ̀kùn tí a tì mọ́ mi nínú ẹ̀mí ẹ̀mí mọ́ já Psalm 24 gbàdúrà yẹn ilẹ̀kùn tá a tì mọ́ mi nínú ẹ̀mí tá a tì mọ́ àwọn ọmọ mi nínú ẹ̀mí ẹ̀jẹ̀ Jésù já omi ọwọ́ rẹ kó di ẹ̀jẹ̀ Jésù agbára jíǹde bù ọmọlẹ̀ lọ sórí rẹ Jésù.
pariwo wípé mo ní ìgbàgbọ́ ńlá ní orúkọ Jésù. Mo ní ìgbàgbọ́ ńlá ní orúkọ Jésù. Mo ní ìrètí nínú orúkọ náà. Mo ní ìrètí nínú orúkọ náà. Mo ní àgbẹ́kẹ̀lé nínú orúkọ náà. Mo ní àgbẹ́kẹ̀lé nínú orúkọ náà. Mo ní ìfọkànbalẹ̀ nínú agbára orúkọ náà. Mo ní ìfọkànbalẹ̀ nínú agbára orúkọ náà. Orúkọ Jésù ni ààbò ọjọ́ ọ̀la mi. Orúkọ Jésù ni ààbò ọjọ́ ọ̀la mi. Orúkọ Jésù ni àfẹ̀yìntì mi. Orúkọ Jésù ni àfẹ̀yìntì mi. Orúkọ Jésù ni àṣírí ààbò mi. Orúkọ Jésù ni àṣírí ààbò mi. Orúkọ Jésù ni ilé ìṣọ́ agbára mi. Orúkọ Jésù ni ilé ìṣọ́ agbára mi. Nígbàkúgbà tí mo bá sáwọnú rẹ̀. Nígbàkúgbà tí mo bá sáwọnú rẹ̀. Èmi àtàwọn ọmọ mi yóò rí ìgbàlà. Èmi àtàwọn ọmọ mi yóò rí ìgbàlà. Kì í ṣe àdúrà mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Kì í ṣe àdúrà mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Kì í ṣe ìjọ mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Kì í ṣe ìjọ mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Kì í ṣe orílẹ̀-èdè mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Kì í ṣe orílẹ̀-èdè mi ló ń ṣiṣẹ́ bí kò ṣe orúkọ Jésù. Nígbàkúgbà tí mo bá pe orúkọ náà. Nígbàkúgbà tí mo bá pe orúkọ náà. Ọ̀ràn ọjọ́ pípẹ́ yóò yanjú. Ọ̀ràn ọjọ́ pípẹ́ yóò yanjú. Mo ní irinṣẹ́ aṣẹ́gun lọ́wọ́. Mo ní irinṣẹ́ aṣẹ́gun lọ́wọ́. Mo ní ohun ìjà tí kò lè kùnà. Mo ní ohun ìjà tí kò lè kùnà. Mo ní ìdánilójú ìṣẹ́gun. Mo ní ìdánilójú ìṣẹ́gun. Mo ní orúkọ Jésù. Mo ní orúkọ Jésù. Orúkọ Jésù mú ìgbàlà wá fún mi. Orúkọ Jésù mú ìgbàlà wá fún mi. Orúkọ Jésù mú ìṣerere wá fún mi. Orúkọ Jésù mú ìṣerere wá fún mi. Orúkọ Jésù mú ìtúsílẹ̀ wá fún mi. Orúkọ Jésù mú ìtúsílẹ̀ wá fún mi. Orúkọ Jésù dùn láti gbọ́. Orúkọ Jésù dùn láti gbọ́. Orúkọ Jésù ní ilé ìṣọ́ agbára mi. Orúkọ Jésù ní ilé ìṣọ́ agbára mi. Orúkọ Jésù ré ègún orí mi kúrò. Orúkọ Jésù ré ègún orí mi kúrò. Orúkọ Jésù báyìí ní àwọn ọmọ mi pàdé. Orúkọ Jésù báyìí ní àwọn ọmọ mi pàdé. Orúkọ Jésù pa iná ọ̀tá ní àyíká mi. Orúkọ Jésù pa iná ọ̀tá ní àyíká mi. Orúkọ Jésù dá ìṣẹ̀lẹ̀ ibi dúró ní agbègbè mi. Orúkọ Jésù dá ìṣẹ̀lẹ̀ ibi dúró ní agbègbè mi. Orúkọ Jésù gbé mi jáde kúrò ní àhámọ́ ayé. Orúkọ Jésù gbé mi jáde kúrò ní àhámọ́ ayé. Orúkọ Jésù kì í já ní kulẹ̀. Orúkọ Jésù kì í já ní kulẹ̀. Orúkọ Jésù kì í tán ni. Orúkọ Jésù kì í tán ni. Orúkọ Jésù kì í dojú tì ni. Orúkọ Jésù kì í dojú tì ni. Nínú orúkọ yìí ni mo borí lónìí o. Nínú orúkọ yìí ni mo borí lónìí o. Mo sì di aṣẹ́gun pátápátá. Mo sì di aṣẹ́gun pátápátá. Gbogbo ọwọ́ tó kan ọwọ́ lórí ọ̀rọ̀ mi. Gbogbo ọwọ́ tó kan ọwọ́ lórí ọ̀rọ̀ mi. Orúkọ Jésù tú yín ká o. Orúkọ Jésù tú yín ká o. Gbogbo ẹni tí ó dúró nínú òkùnkùn. Gbogbo ẹni tó dúró nínú òkùnkùn. Gbogbo kì í gbọ́ kì í gbà. Gbogbo kì í gbọ́ kì í gbà. Ọ̀tá agbóde gbà. Ọ̀tá agbóde gbà. Ẹ lọ máa para yín. Ẹ lọ máa para yín. Látòní lọ. Látòní lọ. A gbé mi pamọ́ sínú orúkọ Jésù. A gbé mi pamọ́ sínú orúkọ Jésù. A gbé àwọn ọmọ mi pamọ́ sínú orúkọ Jésù. A gbé àwọn ọmọ mi pamọ́ sínú orúkọ Jésù. Mi ò ṣe fọwọ́ kàn. Mi ò ṣe fọwọ́ kàn. Àmín. 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 Náà mo ń sọ nípa ẹ̀mí mímọ́. Àwọn orúkọ tí ẹ̀mí mímọ́ ń jẹ́. Àná la pè ní ẹ̀mí ayérayé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọn àti bàbá ìkan náà ni wọn. Mẹ́ta nìjẹ́rìí ọ̀run, mẹ́ta nìjẹ́rìí ayé. Ó ní ẹ̀mí ayérayé. Mo tún pè ní ẹ̀mí ìyè, the spirit of life, Roman 8:2. Ẹ̀mí ìyè. Ibi tó bá dé ẹ̀mí ikú ilé ìdúró ń bẹ̀. Kẹsàn-án ó ní ẹ̀mí ọmọ, the spirit of his son, ẹ̀mí ọmọ rẹ̀. Galatians chapter 4:6. God has sent the spirit of his son into your heart, crying, Abba, Father. Ẹ̀mí ọmọ rẹ̀ tó ń wí pé Abba bàbá. Galatians 4:6. Ó ń ké Abba bàbá. Ẹ̀mí ọmọ rẹ̀, ẹ̀mí aṣẹ́gun. Ó ní èmi àti bàbá mi ọ̀kan ni wá. Ẹ̀mí aṣẹ́gun. Ó rìn lórí òkun. Ẹ̀mí bàbá. Ó wá ràn sínú ọmọ. Ẹ̀mí ọmọ. Ó ní ẹ̀mí yẹn wá wà nù wá. Ó wá ń ké Abba bàbá. So gbogbo ibi tó bá dé tó kàn pariwo pé Jésù gbà mí. Ẹ̀mí yẹn á dẹ̀ yọjú. Ẹ̀mí Abba bàbá. Kí lẹ fẹ́? Kìnìún ni ò jẹ́ ń lọ. Wọ́n á dẹ̀ fàyà tútù. Samson dé ojú ọ̀nà. Wọ́n ní kìnìún ti di ọ̀nà. Wọ́n ní ẹ̀mí Olúwa sì wá sí ara rẹ̀. Kí ló ṣe? Ó sì fa kìnìún yẹn ya. Ẹ̀mí Olúwa wá sí ara rẹ̀. Wọ́n lọ tilẹ̀kùn di ìlú mọ́. Wọ́n ní ẹ̀mí Olúwa sì wá sí ara rẹ̀. Wọ́n ló dẹ̀ gbé géètì odidi ìlú. Kì í ṣe géètì àdúgbò yín o. Géètì odidi ìlú. Ó dẹ̀ gbé. Ó tún wá ń gun orí òkè lọ. Ẹ̀mí yẹn bọ́ sí lára. Ẹ̀mí Olódùmarè. Ẹ̀mí ọmọ ni. àfi ń pe Abba bàbá. Ohun tó dàbí òkè níwájú rẹ̀ ẹ̀mí mọ́ gbé mi. Àmín Jésù. Sọ pé ohun tí mi ò lè dá gbé. Ohun tí mi ò lè dá gbé. Ó sọ̀rọ̀ ohun tí mi ò lè dá gbé. Ohun tí mi ò lè dá gbé. Táwọn ọmọ mi ò lè dá gbé. Ohun táwọn ọmọ mi ò lè dá gbé. Ẹrù ńlá yìí. Ẹrù ńlá yìí. Ẹ̀mí wá bá mi gbé. Ẹ̀mí wá bá mi gbé. Wá bá mi gbé. Wá bá mi gbé. Mo fẹ́ kọjá sódì kejì. Mo fẹ́ kọjá sódì kejì. Ẹnubodè tí wọ́n tì yìí. Ẹnubodè tí wọ́n tì yìí. Ẹ̀mí mọ́ o. Ẹ̀mí mímọ́ o. Ẹ bá mi gbé kúrò lójú ọ̀nà. Èmi fẹ́ kọjá síbi gíga. Èmi fẹ́ kọjá síbi gíga. Òkúta àbàmì. Òkúta àbàmì. Tí wọ́n yí lé àyànmọ́ mi mọ́lẹ̀. Tí wọ́n yí lé àyànmọ́ mi mọ́lẹ̀. Ẹ bá mi yí kú o. Ẹ bá mi yí kú o. Mo fẹ́ kọjá síbi gíga. Mo fẹ́ kọjá síbi gíga. Látòní lọ. Látòní lọ. Àmín. Àmín. Orúkọ kẹwàá tó ń jẹ́ ní ẹ̀mí òtítọ́. The spirit of truth. John 14:17. John 15:26.
16:26, John 16:13. Only when the Spirit of truth will come, He will teach you all things. Yà fi òye ohun gbogbo yé yín, ẹ̀mí òtítọ́. Kì í ṣe ẹ̀mí rọ. Tó bá ti wọnú rẹ̀, a máa fòye ohun gbogbo yé ẹ̀. Òye ohun gbogbo John 14:17, John 15:26, John 16:13. A máa fi òye ohun gbogbo yé ọ. Òye nípa ẹ̀ṣẹ̀, òye nípa òdodo, òye nípa ayé tí ń bọ̀. A máa fi òye ohun gbogbo yé ọ. Ọ̀nà tó yẹ kó rìn, ọ̀nà tí ò yẹ kó rìn, ibi tó yẹ kó jókòó sí, ọ̀rọ̀ tó yẹ kó sọ, ọ̀rọ̀ tí ò yẹ ó sọ, ẹni tó yẹ kó bá dòwò pọ̀, ẹni tó yẹ kó bá dòwò pọ̀, ibi tó yẹ kó lọ, ibi tó yẹ ó lọ. Bàbá Paul ó lóun fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ níbi kan, ó ní ẹ̀mí mọ́ sí sọ pé no, and the Spirit refuse. He said no, kò lè ṣe é ṣe. Ẹ̀mí òtítọ́ ni, kò lè parọ́ sà. Ohun tó bá ti sọ fún ẹ òótọ́ ni, òwò tó bá ní kó ṣe yẹn òótọ́ ni, ìrìn àjò tó bá ní kó lọ yẹn òótọ́ ni. Ẹ̀mí òtítọ́ ni. Ó ní mo fẹ́ pè lónìí nítorí ọ̀rọ̀ rẹ ní òpin ọ̀sẹ̀ yìí. Ẹ̀mí òtítọ́ ni. Mo lórí nǹkan tó kó síwájú yìí, ẹ̀mí òtítọ́ ni. Ó yẹ kó lè tọ́, torí pé ọkàn rẹ kò rúru. O fẹ́ gbé ìgbésẹ̀ kan, o sì mọ irú ìgbésẹ̀ tó yẹ kó gbé. Ẹ̀mí òtítọ́ ni ti dé báyìí o. Ẹ̀mí amọ̀nà ni. Ẹ̀mí òtítọ́ ni. Mo fẹ́ kó gbé òtítọ́ jáde nínú ọ̀rọ̀ yìí. Òtítọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kó gbé jáde. Ohun tó sọnù ọwọ́ ta ló bọ́ sí. Àga ògo rẹ gan níbo ló wà? Ìrìn àjò wo ló yẹ kó o lọ? O gbé ìlú bíi 3 kan síwájú, bó ló fẹ́ lọ ńbẹ̀? O gbé òwò bíi 4 kan síwájú, èwo ló fẹ́ ṣe ńbẹ̀? O fẹ́ òtítọ́ lórí àwọn kan. O fẹ́ gba ilé, wọ́n ti fi àwọn ilé kan hàn. O fẹ́ gba ṣọ́ọ̀bù, o mọ ibi tó yẹ kó o gbà. O fẹ́ òtítọ́, ẹ̀mí òtítọ́, ó ti wà níbi tá a wà. Tó o bá ṣàmì, ẹ̀mí yẹn wu ara rẹ̀. Sọ pé ìwọ ẹ̀mí òtítọ́. Ìwọ ẹ̀mí òtítọ́. Ẹ fi òtítọ́ hàn. Ẹ fi òtítọ́ hàn. Lórí ọ̀rọ̀ yìí. Lórí ohun tí mò ń là kọjá yìí. Tí mò ń ṣe èméjì lé lórí. Ohun tí ò yé mi yìí. Lórí ọ̀rọ̀ àyànmọ́. Ẹ fi òtítọ́ hàn. Ẹ̀mí òtítọ́. Ẹkún inú mi. Ẹ̀mí òtítọ́. Ẹ máa bọ̀nú ayé mi. Ẹ̀mí òtítọ́. Ẹ máa bọ̀nú ọkàn mi. Nínú ayé ọmọ mi. Gbésẹ̀ wo ló yẹ kó gbé? Ẹ̀mí òtítọ́. Ẹ máa bọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ fi òye ọ̀rọ̀ yìí yé mi. Èmi ò gbénú òkùnkùn mọ́. Àyànmọ́ mi ò gbénú òkùnkùn. Èmi ò ní ṣẹ̀ṣẹ̀ gbé lórí ọ̀rọ̀ yìí. Èmi ò ní ṣẹ̀ṣẹ̀ gbé lórí ìpinnu yìí. Èmi ò gbé ìgbésẹ̀ tó tọ́. Kí ayé mi má bàa rẹ̀. Látòní lọ. Ìmọ́lẹ̀ tàn. Ẹ̀mí òtítọ́ kúnnú ilé mi. Kúnnú ayé mi. Láti sìn lọ. Mo gba òtítọ́. Mo gba ìtọ́ni. Lórí ọ̀rọ̀ yìí. Àmín. Mo gbàdúrà. Gbogbo ibi tí ẹ bá dojúkọ lópin ọ̀sẹ̀ kò ní di òpin ẹ̀mí. Ẹ̀mí mọ́ kó bá yín lọ. Ẹ mọ́ bá ọ lọ. Ẹ mọ́ yí ọká. Ó ní ṣẹ̀ṣẹ̀ gbé. Ní òwúrọ̀ kùtù yìí, mo rán ohùn Olúwa sí ọ pé ó ní ṣẹ̀ṣẹ̀ gbé. Ohùn aṣinilọ́nà ó ní gbọ́. Àwọn ọmọ rẹ àyànmọ́ wọn ò ní yarọ. Èpè ìrandíran kò ní so ọ mọ́lẹ̀. Àṣàsí ayé ò ní ràn ọ́. Ọ̀sẹ̀ tuntun ló kẹsẹ̀ sí yìí, ó ní rá lọ́sẹ̀ yìí. Oyún inú rẹ ò ní já. Wọn ò ní bàjẹ́. Ẹni ṣèlérí fún ọ, àánú òjè ó mú ṣẹ. Ọwọ́ tó fẹ́ fi gbárí ayọ̀ yìí kò ní yarọ. Ojú ẹ̀mí rẹ ò ní fọ́. Ó ní dádí tí wòlíì. Ìpín rẹ ò ní fò lọ. Fìtílà àyànmọ́ rẹ ò ní kú. Iná ẹ̀mí rẹ wọn ní bomi ayé pa. Ọkùnrin ẹ̀mí rẹ kó dìde kó máa jagun lọ. Mo pé ọkùnrin ẹ̀mí rẹ kó dìde kó gbàdà. Kó máa jagun lọ. Ọkùnrin ẹ̀mí rẹ kó gbá ìdààmú. Kó máa jagun lọ. Kó máa borí lọ. Kó máa jagun lọ. Kó máa borí lọ. Ó ní rà. Ọ̀sẹ̀ yìí ò ní gbé ọ mì. Ìjàmbá mọ́tò òkùnkùn tí wọ́n ṣètò lọ́sẹ̀ yìí dé ọ afẹ́dànù. Ìjàmbá afẹ́fẹ́ ibi ó padà síbi tó ti ń bọ̀. Ìjàmbá òru gànjọ́ ọ̀run tẹ̀ mọ́lẹ̀. Ọ̀run ṣí. Àánú dé. The value of any product is determined by the process it passes through. You endure the process, you enjoy the product. Every pregnant woman always endure the 9 months of pregnancy. It's not a laughing time. Obìnrin gbé oyún fóṣù 9 kì í ṣe àkókò ẹ̀rín. Ìmí ò ní lè jẹun tó fẹ́. Ìmí ò ní lè sùn bó ti fẹ́. Àbúrò obìnrin ti ń dànù délẹ̀ ńgbà tó lóyún. So èmi àfẹ́yìn ẹ̀yìn ló máa fi sùn. Ẹlòmíì bó fẹ́ gbẹ sùn. Gbogbo nǹkan ní mọ́ ni wọ́n lára ń gbà náà. Ṣùgbọ́n wọ́n endure torí ọjọ́ ayọ̀ wọn ti ń bọ̀. So the value of any product is determined by the process it passed through. That's why gbogbo ẹni tí ò bá fẹ́ gba process kọjá wọn lè rí ọjọ́ àánú ńlá. There is no shortcut to greatness.
No shortcut in life. Every shortcut will cut people short. You take shortcut, your life is cut short. Yes, no easy way out of any battle in life. You will pay the price. Wàá san ìdíyelé ni. Bẹ́ẹ̀ni, ó fẹ́ bọ́ lọ́wọ́ májẹ̀mú ikú òjijì, wàá san ìdíyelé àdúrà. Ó ní Hezekiah sì gbójú rẹ̀ sí ẹgbẹ́ ògiri. Ó bẹ̀rẹ̀ sí gbàdúrà, Ọlọ́run yí ikú kúrò lórí mi. Yí ikú kúrò lórí mi. Yí ikú kúrò lórí mi. Ọ̀run sì gbọ́. Wọ́n dẹ̀ tún fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún. If that is in the scripture, then your case is not a hopeless case. Sáà, mo gbàgbé o, ayé fẹ́ pa ọ́ nítorí ògo wájú rẹ̀. Ayé fẹ́ pa ọ́ nítorí ògo àwọn ọmọ rẹ̀. Wọ́n fẹ́ kí ọjọ́ ayọ̀ àwọn ọmọ yẹn sojú rẹ̀. Bọ̀ gbọ́ irọ́ wọn pa, yóò sojú rẹ̀. Àmín Jésù. Pariwo pé wọn ò ní rí mi pa. Wọ́n ní rí mi pa. Ó sọ bẹ́ẹ̀, wọn ò ní rí mi pa. Wọ́n ní rí mi pa. Wọn ò ní rí àwọn ọmọ tèmi pa. Wọ́n ní rí àwọn tèmi pa. Èmi yè. Èmi yè. Èmi ò ní kú. Èmi ò ní kú. Ọjọ́ ayọ̀ mi. Ọjọ́ ayọ̀ mi. Kò ní bá mi kòtò. Kò ní bá mi kòtò. Ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi. Ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi. Ọjọ́ ìṣelógo àwọn ọmọ mi. Ọjọ́ ìṣelógo àwọn ọmọ mi. Orí erùpẹ̀ ni ó bẹ́ mi. Orí erùpẹ̀ ni ó bẹ́ mi. Ayé ò ní gbé mi gbìn lójijì. Ayé ò ní gbé mi gbìn lójijì. Gbogbo iṣẹ́ tí a pa inú òkùnkùn lé mi lórí. Gbogbo iṣẹ́ tí a pa inú òkùnkùn lé mi lórí. Ayé ìdànù. Ayé ìdànù. A sì pa mí lẹ́rìn. A sì pa mí lẹ́rìn. A pa mí lẹ́rìn. A pa mí lẹ́rìn. Ògo mi dé. Ògo mi dé. Ayọ̀ mi dé. Ayọ̀ mi dé. Àmín. 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 Now lọ́sẹ̀ yìí a máa sọ àwọn àṣírí ìbùkún tí ń bẹ́nu àdúrà fún ọ. Irú àdúrà tí Hezekiah gbà. Àṣírí àkọ́kọ́ tí ń bẹ́nu àdúrà rẹ o. Gbogbo àpẹni tó bá gbàdúrà ìbùkún àkọ́kọ́ tí wọ́n máa ń ní ni wípé ọ̀run máa ń ṣí fún wọn. Ọ̀run ṣíṣí ló ń ká sùkú òjijì. Ọ̀run máa ń tì. Bíbélì sọ fún wa pé ọ̀run lè tì. 2 Chronicles 7:13-14. Olúwa ní tí èmi bá ṣí ọ̀run. Ọlọ́run nìkan kọ́ sì ní ṣí ọ̀run. 1 King chapter 18. Ṣé Èlíjà ò ṣí ọ̀run? Ó ní bí mo ti dúró níwájú Olúwa tí mo. Ó ní òjò ò ní rọ̀. Nípa ọ̀rọ̀ mi. Ó dẹ̀ ṣí ọ̀run fún ọdún 3 àti àbọ̀. Ó ní òjò ò sí rọ̀. Ọ̀run tì. So individual can shut them. Bí Ọlọ́run ti lè ti ọ̀run. Àwọn èèyàn náà tún ní agbára láti ti ọ̀run mọ́ yẹn. Ọlọ́run á dẹ̀ yọ̀ǹda fún. Á dẹ̀ yọ̀ǹda fún. Bẹ́ẹ̀ni, ìránṣẹ́ Ọlọ́run téèyàn ṣe lábẹ́ bí ó bá sọ ó lè ti ọ̀run mọ́ yẹn. Inú téèyàn gbé fún oṣù 9 téèyàn bá sọ ó lè ti ọ̀run mọ́ yẹn. Bẹ́ẹ̀ni, ìyàwó téèyàn bá dá májẹ̀mú lórí pẹpẹ pé báyìí làwọn àjọ téèyàn bá ṣe lòdì sí májẹ̀mú tí ẹjọ́ dáhùn ó lè ti ọ̀run mọ́ yẹn. Lo májẹ̀mú ọjọ́ yẹn á lè ti ọ̀run mọ́ yẹn. Bẹ́ẹ̀ni sà, a lo májẹ̀mú pé ẹjọ́ jẹ́ ọ̀kan náà. Ẹ sà, àwọn èèyàn tí ó gbàgbọ́ nú agbára Ọlọ́run wọ́n gbàgbọ́ wípé bí ọ̀run bá tì bí ò bá ti ṣí kò sí tí yẹn gbọ́dọ̀ ṣe. Ẹ lè dáhùn yìí wọn ni jẹ́ òṣìṣẹ́. Ìgbà tí yẹn yín àgbàdo sẹ́yìn gbá. Ẹbí ìgbà tí yẹn yín ẹbẹ ẹ rí Luke 3:21-22 ni wọ́n ní bí Jésù ti ń wọnú odò Jọ́dánì ó fẹ́ ṣe ìrìbọmi ni o. Pé everybody ń ṣe èmi ìjẹ chingom gan wọnú odò tádùn kórìbọ̀ tádùn sọ abo John wòlíì John ẹ rí mọ́ bẹ́ẹ̀ni èmi gan sọ pánù tí yọ bọ̀ sómi ṣùgbọ́n wọ́n ní bí Jésù ti ń wọnú odò yẹn kí ló ṣe ó bẹ̀rẹ̀ sí gbàdúrà ọ̀run wá ṣí. So àdúrà ló ṣíwájú ọ̀run ṣíṣí. Bọ́ọ̀run bá tì náà àdúrà ni. Nígbà tí Elijah tó ṣe ọ̀run tó fẹ́ tún ti padà ṣé kò bẹ̀rẹ̀ àdúrà. But àdúrà tó ti ọ̀run kò pọ̀ tó eléyìí tí ó ṣí. Ó kéré púpọ̀ sí ètò fẹ́ ṣí. Torí pé wọ́n ló ki orí bọ orókún. Abẹ́ kan bẹ́ẹ̀ ní 1 King chapter 18 wọ́n ní ẹ̀ẹ̀méje ní ẹni yẹn lọ ń wojú òfurufú pé kọ́run tún lè ṣí padà. Ìgbà tó fẹ́ tì ṣe ló kàn sọ̀rọ̀ ni. Nǹkan ṣe é bàjẹ́ àti túnṣe ló le. Àti ṣépè fún yẹn rọrùn bọ̀dà àti réèkè pèpè kú. Ó sọ ìpèdè rẹ̀. Ọmọkùnrin kan ó lọ gba bíbélì 21 days kò jẹ́ ẹran kan bó ti ń bọ̀ nílé bó ti délé ọmọ ẹ̀ tó yọ sí ti daddy welcome ó ní kó bọ̀ ń bomi wá kò tí ì mọ ògùn níwọ̀n kan ìyẹn kàn rò pé slippers ni ó ní kó fóun ló bá ìyẹn bá lọ kó slippers ẹ̀ wá ó ní orí ẹ̀ ti yí ni èdè tó pè ní ọmọ yẹn ya wèrè ni orí ẹ̀ ti yí ni ọmọ yẹn dẹ̀ ya wèrè ló bá ń gbàdúrà Olúwa jẹ́ kọ́mọ yẹn kọ́ nọ́mọ̀ padà Olúwa ni àkọlé nọ́mọ̀ báwọn ó tún lọ gba bíríbírí 21 mi. So ìgbà míì wà ohun tí a máa fi ìbínú dàrú àti túnṣe ẹ̀ máa ń le inú ìbínú àtàrẹ yí gbogbo ẹ̀ dànù no this thing cannot work lè wá. Sà mo gbàdúrà fún ọ. I receive it. Ọ̀run tó tì mọ́ ó yá ṣí. Àmín Jésù. Pariwo pé Ọlọ́run àánú. Ọlọ́run àánú. Ṣí ọ̀run fún mi. Ṣí ọ̀run fún mi. Talẹ́ni tí mo ṣẹ̀. Talẹ́ni tí mo ṣẹ̀. Tó fi gbólóhùn ti ọ̀run mọ́ mi. Tó fi gbólóhùn ti ọ̀run mọ́ mi. Ọlọ́run nínú májẹ̀mú àánú. Ọlọ́run nínú májẹ̀mú àánú. Jẹ́ kí ọ̀run ó
ṣí padà fún mi. Jẹ́ kí ọ̀run ó ṣí padà fún mi. Kí ni mo ṣe fún Ọlọ́run? Kí ni mo ṣe fún Ọlọ́run? Tí Ọlọ́run fi wípé kí ọ̀run tì. Tí Ọlọ́run fi wípé kí ọ̀run tì. Ọlọ́run àánú. Fi àánú gbọ́ tèmi. Fi àánú gbọ́ tèmi. Jẹ́ kí ọ̀run ṣí padà. 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 Gbogbo ohun tí mo ti sọnù. Gbogbo ohun tí mo ti sọnù. Á dá padà. Á dá padà. Bẹ́ẹ̀ lórí. Bẹ́ẹ̀ lórí. Àmín. 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 Ẹ gbàdúrà pẹ̀lú Isaiah chapter 45. Kẹ́ béèrè fún ọ̀run ṣíṣí. Olúwa, gbogbo ohun tí mo ṣe tí ọ̀run fi tì mọ́ mi, ṣàánú mi, ṣí ọ̀run mi padà. Ṣí ọ̀run mi padà. Mo bí ẹ̀jẹ̀ Jésù bù ọ́ mọ́lẹ̀. Olúwa ṣiṣẹ́ agbára. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa. Ọlọ́run ìrànlọ́wọ́ gbogbo ayé àtúndé làárọ̀ yìí o. Bàbá mi ọ̀gbọ́mọ níjà kẹ́rù obo níjà. Ìwọ nìkan lọ́lọ́run láéláé o. A dá gbogbo ògo padà pé àwa tún lanu ẹnu tún sọ̀rọ̀. Àwa tún ṣí ojú wa tún ríran. Etí wa tún gbóhùn, ẹsẹ̀ wa tún rìn, ọwọ́ wa tún gbé nǹkan. Ìwọ ni o, ìwọ lẹ̀mí wa, ìwọ ni iye wa, ìwọ ni ipá wa, ìwọ ni agbára wa, ìwọ ni májẹ̀mú wa. Ìwọ ló dá wa sí o, ìwọ ló dá wa sí o, ìwọ náà yín. Kábíyèsí o. Evangelist ẹ kọrin sí. Á dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá. Ẹ jẹ́ á dá wọn padà o. Á dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá. Ìwọ ni o bàbá. Á dá wọn padà sọ́dọ̀ rẹ bàbá mi Akiriṣore o. Ìwọ ni bàbá. Á dá wọn padà sọ́dọ̀ rẹ bàbá. Gbogbo ògo ìyìn ọlá àtagbára o. Á dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá. Ẹ̀rí tó ṣẹlẹ̀ ní 2 Kings chapter 9 verse 2. Ó ní nígbà tí ìwọ bá dé ọ̀dọ̀ Jéhù, jẹ́ kó dìde kúrò láàrin àwọn èèyàn asán tó jókòó sí. Mú wọ yẹ̀wù kan lọ kó sì dẹ̀wòró lé lórí. Kó dẹ̀wòró kó náà dọba. Ẹni tó ti yẹ kí ó jọba pẹ̀lú Asaheli, tó yẹ kó jọba kó máa rúùlù pẹ̀lú Èlíṣà, wọ́n wá tì. Elijah wá àti òróró ẹ̀ ni wọ́n wá gbé kalẹ̀, òróró agbára ẹ̀ wọ́n wá gbé kalẹ̀. Ẹ lọ wá o, Elijah ti wá lọ, Elisha ló wá tún jọba lọ́wọ́lọ́wọ́ báyìí bíi wòlíì. Asaheli ti dọba, Jéhù wọn rí. Mo rò pé Elisha kàn rántí ń jọkàn pé òróró agbára Jéhù tí ọ̀gá mi wá títí òrí tó fi lọ rí. Ó wá gbé fọ́mọ iṣẹ́ ẹ̀, òun náà tún wá tún gbé fọ́mọ iṣẹ́ ẹ̀. Ẹ wo bí tó lòde o. Ó ní mọ́ lọ báyìí, ó rí Jéhù níbi tó jókòó sí tó ti ń ta dírátì pẹ̀lú àwọn èèyàn lásán. Ìtẹ́tú ẹ kó jókòó sí òun ló tún ṣe bodyguard tó ṣe sí àmànù àwọn èrò. Òun ló ẹ kó jò sórí ìtẹ́hùn. Ẹ gbọ́ sa ìpele ògbó tó ti yẹ kó o wọ̀ lọ. Ṣùgbọ́n tí orí rẹ̀ tà sí òróró nígbà náà. Òróró ètí wá dé báyìí o. Ó yá gba òróró náà. Àmín Jésù. Gba òróró náà. Sọ pé mo jókòó sórí ìtẹ́ mi. Mo jókòó sórí ìtẹ́ mi. Òróró wá mi kàn lónìí. Òróró wá mi kàn lónìí. Ayé ò lè gbé mi pamọ́ mọ́. Ayé ò lè gbé mi pamọ́ mọ́. Ní kọ̀rọ̀ ibi tí mo wà. Ní kọ̀rọ̀ ibi tí mo wà. Òróró agbára wá mi kàn. Òróró agbára wá mi kàn. Ó wá ọmọ mi kàn. Ó wá ọmọ mi kàn. Ó wá ìdílé mi kàn. Ó wá ìdílé mi kàn. Ó wá ògo mi kàn. Ó wá ògo mi kàn. Òróró Olúwa wá mi kàn. Òróró Olúwa wá mi kàn. Níbi tí a tọ́jú mi pamọ́ sí. Níbi tí a tọ́jú mi pamọ́ sí. Òróró gbé mi jáde. Òróró gbé mi jáde. Agbára àjíǹde gbé mi jáde. Agbára àjíǹde gbé mi jáde. Agbára mímọ́ gbé mi jáde. Agbára mímọ́ gbé mi jáde. Agbé mi náà sórí ìtẹ́. Agbé mi náà sórí ìtẹ́. Látòní lọ. Látòní lọ. Àmín. Àmín. Mo gbàdúrà fún ọ. In the name of Jesus. Jéhù rẹ máa jáde láhàámọ́. Àmín Jésù. Àwọn tó o bá tò yìí kì í sáré ó jù bẹ́ẹ̀ lọ. Oró ni ò tí wòrí rẹ rí. Abájọ òòrùn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí ọ. Òòrùn bí wọ́n ti ń fi ọ́ sẹ̀ sí. Ayé rẹ kọ́ lọ wá yìí. Oró ní sì ń fàyàn sáàyè rẹ. Ibi tó yẹ kí Jéhù wà, ibẹ̀ ló ti ń sọ ọmọ ọ̀dọ̀. Òun ló tún ṣe bodyguard àwọn tó ń sọ ìtẹ́ ibi tó yẹ kó jókòó sí. Nígbà tí òró kan báyìí, wọ́n ló bọ́ sórí ẹṣin, ó ń sá eré. Wọ́n ní Jezebel ní, ta ni ń sá eré bọ̀ furiously. Ó ní eré ìjọ eré Jéhù. Ọmọ Nimsi. Ó débẹ̀ báyìí, ó wo àjẹ́ àgbáyé Jezebel. Wọ́n ní Jezebel sáré wọlé ó lọ létí ro. Ó lọ gbé ẹ̀wù àjẹ́ rẹ̀ wọ̀. Ó ranjú mọ́ látọ̀ọ̀kan. Wọ́n ní Jéhù níta. Àwọn wo ló jẹ́ tèmi láàrin wọn bẹ̀yẹn ẹ ti àjẹ́ jábọ́. Gbogbo ẹni lọ yíra padà nítorí ọ̀rọ̀ rẹ̀. Tó lọ ń ṣí ijú òkùnkùn. Tó lọ ń létí ru ayé nítorí ọ̀rọ̀ rẹ̀. Àrà ọ̀pá ni. Ṣé bí ajá lójó ku Jezebel? Ó ní ẹ ti jábọ́. Ọ̀rọ̀ yẹn ti le jù. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Jezebel tó tún jẹ́ bodyguard lókè wọ́n ti jábọ́. Àwọn bodyguard yẹ Jezebel ló ń rúlu wọ́n ti jábọ́. Àwọn ní ẹ̀jẹ̀ rẹ̀ tá dànù. Wọ́n ní kí wọ́n tó lọ wá bí wọ́n ṣe máa sin ajá tibẹ̀ ti jókòó ẹ̀. Ẹ̀gbọ́n sà àsọtẹ́lẹ̀ máa ṣẹ lórí ọ̀tá rẹ̀. Ẹjọ́ sà báwo la ṣe lè gba ẹ̀mí mímọ́ báwo la ṣe lè gbàgbára Ọlọ́run. Àná ni mo ń sọ fún ọ nípa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí àgùntàn, ẹ̀mí tí ó fẹ́ràn Ọlọ́run, ẹ̀mí tó ń fi ayé rẹ̀ fún ẹ̀kọ́, ẹ̀mí tó ń wí pé mo ṣe tán ẹ darí mi kì í ṣe pé òun ló fẹ́ darí Ọlọ́run.
àwọn ẹ̀mí yẹn ló máa ń gba ẹ̀mí mímọ́ o. bẹ́ẹ̀ ni ẹ̀mí kejì àbí kọ́kọ́rọ́ kejì tó ṣí ibi tí agbára Olúwa wà tẹ̀ mọ́ ó ní ìpòǹgbẹ. You must be thirsty for it. Psalm 63 verse 1-2 ó ní my soul thirsted. ọkàn mi pòǹgbẹ. ọkàn mi pòǹgbẹ. ẹ̀sà tí n bá rí bí Ọlọ́run ṣe lórí àwọn àpòsí babalọ́lá yẹn ibi tí n bá wà má dẹ̀ máa mì ń bẹ̀ pé Olúwa ṣé o ti fi ìran wa sílẹ̀ ni. àpòsí babalọ́lá gbàdúrà yìí tí níbi tó ti ń gbàdúrà òjòlá dẹ̀ gun orí rẹ̀ òjòlá ó dẹ̀ ń wọ́bọ̀ òjòlá ó dẹ̀ gun orí bàbá òun. Olúwa dẹ̀ ní kó mọ́ dìde ó gbà tó máa sọ̀ka ẹ̀ lódì kejì ó dẹ̀ gbẹ̀dà òjòlá. mi ò rí yẹn rí o. bàbá wa Akíndayọ̀mí wọ́n ní wọ́n ti inú gbòòsọjí kan bọ̀ ní ọdún náà wọ́n ní bí wọ́n ti ń bọ̀ ní mọ́tò kú sí àárín inú gbólóru wọ́n ní kí ló dé wọ́n ní dẹ́bà ní epo ti tán ni epo tán kẹ̀ ń dà mú kíní kẹ́gì omi lọ sí inú odò ń kó lọ rọ pẹtrol ń bẹ̀ omi ló wà nínú odò kì í ṣe pẹtrol mọ́tò bí mi nírú ẹ̀ mọ́ ó dẹ̀ sì lọ rọ omi ó lọ rọ omi sínú kẹ́gì ó sì dà sínú mọ́tò ó ní ó yá sáná sí kí mọ́tò múfù lójú ẹsẹ̀ mọ́tò tún ṣí gbogbo èèyàn tó ń ṣàmì ó yẹ gbàgbára. wọ́n ní bàbá ń dírẹ́fù lọ bàbá Adébóyè wọ́n ń kọjá lọ níwájú bẹ̀ ní màmá ní ṣọ́ọ̀ṣì yọ̀ǹbọ̀ kọ́ èyí ní ṣọ́ọ̀ṣì ni wọ́n ní wọ́n dúró pé káwọn gbàdúrà ń bẹ̀ wọ́n gbàdúrà fún pásítọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀ka ẹnu mọ́tò ní gbogbo àwọn èèyàn ní London ní goslow bẹ̀rẹ̀ ní wọ́n gbé everybody wọ́n fi mọ́tò wọn lẹ̀ wọ́n ń sá bọ́ta pé bàbá kẹ̀ làwọn rí àwọn ibi tí wọ́n ń wọ̀ lọ àwọn ọba wọn wọbẹ̀ lọ tí wọ́n wọbẹ̀ wọ́n ní bàbá dẹ̀ súre fún wọn gbàdúrà fún wọn ní gbogbo ṣọ́ọ̀ṣì yẹn òrírú èrò bá ń rí wọ́n ní wọ́n gbàdúrà gbogbo bẹ́ẹ̀ mìtìtì wọ́n ní kí pásítọ̀ tó sin bàbá padà sínú mọ́tò ẹnìkan ti jí àga tí bàbá fi jókòó ó ti jí lọ wọ́n ló gbé padà ní ẹ̀yìn ọdún kan pẹ̀lú ọmọ ó lóun ti ń wọ ọmọ for bóyá 17 years pé òun máa jí àga yìí lọ ẹ jọ sá àwọn èèyàn mọ tí wọ́n sọnù agbára ló sọnù ní àkókò yìí tí àwọn èèyàn ń wá rọ káàkiri ẹ wo theology gbogbo doctrine tá a gbé káàkiri ẹ kìíní kan mẹ́tì wá ó di má jàmú ó ní bèrè ní tó fẹ́ Elisa ó ní mo fẹ́ ìlọ́po méjì ó ní nǹkan tó le ló béèrè èmi gan ìlọ́po kan mo ní ó ní tó bá rí ibi tí a gbé mi sókè ó ní tó ń béèrè yọ yọjú ẹ gbọ́ èdè yìí gbogbo ẹ tó ń pòǹgbẹ láàárọ̀ yìí ó yẹ gbàgbára ẹgbàgbára 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 agbára tí ò ṣe forí gbárí pẹ̀lú agbára tí ò ṣe nà fásán agbára tí ò ṣe jásí o agbára tí ò ṣe dà láàmú gbára ńlá Ọlọ́run gbogbo ẹni sàmì ó yẹ gbàgbára gbàgbára ẹ wo mantu náà kí ló dé àmìyàn ló dé mantu náà tí ó pàdé 40 days ìyá kan gba mantu ó dẹ̀ lọ gbé lé ọmọ ẹ̀ lórí ọmọ tó ti kú for 8 hours ní sùn ó dẹ̀ ń pariwo Ọlọ́run àánú máa bọ̀ ìwọ ló ní níta bá gbé mantu ilé ọmọ yìí ó yè padà 8 hours ọmọdé sin padà àwọn èèyàn ń bọ̀lá dúró èrè tí ń wá ní mantu náà thousands of people ẹ̀sà ẹ gbọ́ tó bá wá di ọ̀la màá gbàdúrà sí mantu kọ̀ọ̀kan nínú ilé ní gbogbo tá a bá wà ní àgbáyé ní gbogbo tẹ bá wà lágbàáyé ẹ máa mú mantu yín màá gbàdúrà sí. ní ọ̀la yìí màá kó àwọn kan síwájú àwọn tó bá ní special case wọ́n á máa order fún yẹn ọ̀fẹ́ náà ni wọ́n á máa send ẹ̀ sí wọn àwọn tó bá ní special case but tó ń kálukú máa ní kọ̀ọ̀kan a máa gbàdúrà sí àwọn kan tá a máa gbé sí orí tábìlì tí a máa fi ṣe point of contact tá a máa fi súre fún gbogbo àgbáyé àwọn tó bá wà ní special case tó le bóyá o ti ń wọ́n mọ fún 20 years cancer ò fẹ́ kú ọ̀ á máa order fún ọ̀fẹ́ ni o but ẹ gbọ́ ibi gbogbo ní àgbáyé. In the name of Jesus. tí mantu ọdún ìbá dé òkú ọmọ díẹ̀ lọ àmín Jésù ẹkún ó dẹ̀ àmín láàrò ní gbogbo àwọn tí a fẹ́ bá pàdé tí Jésù lóun ti pinnu ògo fún ẹrù ayé lórí yín kó yí dànù. àmín Jésù. pariwo kó o wí pé ìwọ ìjì tí a rán sí mi. ìwọ ìjì tí a rán sí mi. látòjú oorun. látòjú oorun. láti káṣọ ọlá kúrò lára mi. láti káṣọ ọlá kúrò lára mi. ẹ̀jẹ̀ Jésù dojúkọ. ẹ̀jẹ̀ Jésù dojúkọ. agbára tí ń bẹ lábẹ́ ìjì yìí. agbára tí ń bẹ lábẹ́ ìjì. farahàn kó ṣòfò dànù. farahàn kó ṣòfò dànù. ẹbọra tí ń bẹ lábẹ́ ìjì. ẹbọra tí ń bẹ lábẹ́ ìjì. farahàn kó ṣòfò dànù. farahàn kó ṣòfò dànù. àjèjì ọwọ́. àjèjì ọwọ́. tí ń ṣáájú ọmọ mi. tí ń ṣáájú ọmọ mi. débi lẹ́tà ayọ̀ rẹ̀. débi lẹ́tà ayọ̀ rẹ̀. ẹgbẹ́ dànù. ẹgbẹ́ dànù. látòní lọ. látòní lọ. èmi ò ní ṣẹrú ẹgbẹ́. èmi ò ní ṣẹrú ẹgbẹ́. ayé mi yóò wù Ọlọ́run. ayé mi yóò wù. ayé mi yóò di ìbùkún. ayé mi yóò di ìbùkún. gbogbo ọmọ aráyé. gbogbo ọmọ aráyé. àmín. àmín.
ẹ kọ ilé ìsílẹ̀ àṣírí ńlá ni irú àdúrà mẹ́wàá tó wà. Number 1, àdúrà ìjọsìn bàbá wa tí ń bẹ lọ́run ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀. Prayer of worship. Psalm 100 verse 4. I will enter his gate with thanksgiving and his court with praises, and I will say, this is the day that the Lord has made. I will rejoice and be glad in it. This, sir, any prayer that did not start with worship is an empty prayer. It can never reach the cloud. It can't reach where God dwells. He can't. God desire worship because he deserves it. He desire it because he deserves it. He's the Almighty. That you are alive today is because he made you to be alive. That you are still talking is because he gave you bread. That things are still working for you because he loves you. Because he still have an assignment for you on earth here. That you are still living, you still want to live for him for something. Àwọn kankan wà tó fẹ́ kó ṣe fóun ló ṣe ń bọ̀ àlàyé. Ètò ìbá nílò ẹ̀ mọ́. Ó ní why is it component grant? Ó ní ẹ̀ fatu. Cut him off. Ó ń gbilẹ̀ lásán. Kí ló dé? Mo dé lọ́dún ká mi ò réso. Ẹ̀ka ká mi ò réso. Kí ó tún gbẹ. Ẹ cut ẹ̀ down. Kò kọ́ọ̀sì. Because tí wọ́n bá yọ ẹni tí ò wúlò kó lè fẹ́ ni mẹ́wàá dípò lójú ẹsẹ̀. Cost him nothing. Prayer of worship. Thanking him for who he is. Appreciating him for his sovereignty and his omnipotency. Thanking him for his provisions. Look at your environment and thank him for your children. Ẹgbẹgbẹ̀rún wá kó bí kan kò tí ì rí. And God gave you 4 children. Sir, ẹ wọ ọmọ mi tí ó bí ìbẹ̀rin ìbejì ní after 10 years. That is what prayer can do. But we are still talking about worship here. Ọdún mẹ́wàá ó wá ọmọkùnrin ọmọ. Ó máa bímọ ní ọdún náà, ọdún tó kọjá. Ó bí méjì. Ó tún dọdún ìyàwó ẹ̀ tún bímọ. Ó tún bí méjì mi. Ẹnìkan ń ṣàmì. Ariwo ayọ̀ sọ nílé rẹ̀. Pariwo pé ariwo ayọ̀ sọ nílé mi. Jẹ́ kí òun rẹ̀ bo ariwo ayọ̀ sọ nílé mi. Great joy. Ẹ wá wò bọ́lọ̀ ti ṣiṣẹ́ ayọ̀ fún. Bó ti gbọ́rọ̀ yìn ayọ̀. Wọ́n náà gbọ́rọ̀ yìn ayọ̀. The second kind of prayer is called prayer of consecrations. Prayer of consecrations. Prayer of consecration. The Bible says, if you say we have no sin, we deceive ourselves. But if you confess our sin, our God is faithful to forgive our iniquity. Now you can't come to his presence with your sin in your hand. God, according to that John 9:31, we know that God hear no sinner. So if you are coming with sin, God loves sinner, but he doesn't love the sin in the heart of the sinner. Ọlọ́run fẹ́ràn election kò fẹ́ ṣe ti ń bẹ lọ́wọ́ rẹ̀. So tó bá ti ń bọ̀, tó tẹ́ṣẹ̀ yẹn bá ti wà ní ọwọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni rẹ́ẹ̀dì a máa tàn níwájú Ọlọ́run. Eléyìí ò ṣe fọwọ́ kàn. Ẹ̀ṣẹ̀ yẹn ń tan rẹ́ẹ̀dì. Ó ń lé Ọlọ́run sá ni. Torí pé Ọlọ́run mímọ́ ni. Mímọ́ lọ́lọ́run. Ọlọ́run tó jókòó sórí ìtẹ́ mímọ́, tó ń jẹ mímọ́, tó ń sọ mímọ́, tó fi mọ́ bora bí aṣọ. Ó ní ojú Olúwa kì í wo abẹ́ ẹ̀gbọ́n ni. The eyes of God is too holy to behold iniquity. So wàá lé ẹlẹ́ṣẹ̀ jìnnà jẹ́rẹ́. Wọ́n ní Dáfídì ṣe sọ fún wa nínú Psalm 51. Ìwọ nìkan ni mo ṣẹ̀ sí Olúwa. Nígbà tó wu ayé rẹ̀ tó wo gbogbo tó ti ṣe nípa ti Báṣébà. Ó pa ọkọ ẹ̀ Ùráyà. Ó fẹ́ ìyàwó Báṣébà. Ó wá wo rẹ̀ bó ń ṣe dọ̀tí tó. Olúwa ìwọ nìkan mo ṣẹ̀ sí. Gbogbo tó ń ṣe yẹn èèyàn kan ló ṣẹ̀ sí Ọlọ́run ni. Tí mo ṣe búburú níwájú rẹ̀ kò sọ pé sí tí mo ṣe búburú sí Ọlọ́run ni. Gbogbo ẹni tó yàn jẹ yẹn Ọlọ́run ló yàn jẹ. Ẹni tó ní kò gbọdọ̀ gbèrè yẹn Ọlọ́run ló ń bá sọ̀rọ̀. Tọ́rọ̀ Ọlọ́run ló dá. Ọlọ́run ló fẹ̀mí ẹ̀ sínú ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ni. Gbogbo ohun tó ń ṣe tó ń bi Ọlọ́run nínú yẹn Ọlọ́run ìwà àti Ọlọ́run lẹ́jọ́ ń fa kankan. Èèyàn lè wá jẹ́ at the end of the day kó wà at the receiving end of what you are doing, but God is the first point of contact of whatever you are doing. Number 3 is called prayer of faith. Mark 11:22-24. Bẹ́ẹ̀ni wípé bẹ́ẹ̀ bá sọ fún òkè yìí kó ṣídìí lọ sí òkun tí ẹ ò ṣiyèméjì ní ọkàn yín ó ní oriente àdúrà ìgbàgbọ́ gbígbọ́ Ọlọ́run gbọ́ pé Ọlọ́run wà. Etiquette. Our Father in heaven, you are existing and you are a prayer answering God. You are a yoke breaking God. You are a burden remover God. You are a way opening God. You are enemy destroying God. You are a power releasing God. He is there as the Almighty. That there is nothing he cannot do. There is nothing he cannot do. There is nothing he cannot do. Now, ó wà ńbẹ̀bẹ̀ yẹn. Now, àdúrà ìgbàgbọ́ sọ fún wa wípé bá a bá ti ń gbà a ò ṣiyèméjì pé kò ní gbọ́. Torí pé àmọ̀pọ̀ wà ńbẹ̀, àmọ̀pọ̀ ní capacity, kò sí ní tẹ́ ló ń ṣe yín tí ò ní solution ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ yẹn bá kú sílẹ̀ báyìí, ipa Ọlọ́run ká. Láti ní kó dìde kó wọn. John chapter 11, wọ́n sọ fún Jésù, wọ́n ní pé wọ́n ti gbókùtà rẹ̀, ọjọ́ kẹrin tó ti kú rẹ̀, ó ti rùn, Jésù kan rẹ̀ ni. Ó ní pé yóò yẹ, àní ẹ má jẹ́ agbókùtà kúrò, he's already thinking. And Jesus said, I am the resurrection and the life. Because the woman was saying, he will rise up on the resurrection money. He now said, that resurrection money you are looking for, I am the one that is called that resurrection money. I am the resurrection and the life. Shamina, that resurrection you are waiting for. Elomi man post ìyanu ẹ̀ síwájú.
torí pé kò má gbára Ọlọ́run á ní lọ́dún tí ń bọ̀ àgbẹ̀ pé yóò ṣe é ṣe who tells you pé kò lè ṣe é ṣe lọ́dún who tells you pé kò lè ṣe é ṣe lóṣù bó o ti ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ who tells you pé àìsàn tó wà lára yẹn ó sì máa wà ń bẹ̀ tá a bá máa parí. ta ló sọ fún ọ wípé ogun tó dé ọ yẹn ó lágbára jù Ọlọ́run lọ ẹ tú dànù. àdúrà ìgbàgbọ́ in James chapter 5 verse 15 Bíbélì sọ fún wa wípé the prayer of faith will heal the sick. àdúrà ìgbàgbọ́ yóò wò aláìsàn náà la. àdúrà ìgbàgbọ́ àdúrà tá a gbà tá a ṣiyèméjì ni wọ́n ń pè ní gbàgbọ́ ó ní yóò wò aláìsàn náà. mo gbàdúrà fẹ́nìkan àdúrà ìgbàgbọ́ lórúkọ Jésù yóò mú ọ lára dá.